so ẹ̀yin ará mi nínú orúmọlẹ̀ èèyàn ọmọ Kárọ̀tì òjèrè fún ọ̀rọ̀ tí mò ń bá lọ mo ti gẹ̀ẹ́tì orúkọ àfa yẹn Islamic discussion mo tún challenge yín àfa orí yín ò pé ẹ bá mi tààgì wọn ẹ bá mi share fídíò yìí kó kan àfa yẹn lára àfa Islamic discussion orí yín ò pé ẹ ní làákàyè ẹ lọ tún ẹ̀kọ́ kan bí tẹ́tí lọ́kọ́ ẹ ní làákàyè kankan bí ti wùlé ọmọ ẹ lẹ́kọ̀ọ́ ẹ nímọ̀ àwọn wèrè tán gbé lẹ́yìn pé Islam ti wó Islam ti bàjẹ́ ẹ̀yin lẹ́dẹ̀ bàjẹ́ níbi wáàsí olórí búkú wáàsí òfò àwọn sítórì ìyà àwọn sítórì ìdààmú ànábì Muhammad ti kú mọ̀lú ọ̀pá èèyàn àwọn sítórì ìyà lẹ́fi bà Islam jẹ́ tó lè bá léèyàn bọ̀ epo ní mọ́tò lè yẹn yọmọ bọ́sítẹ̀ nìkan yọmọ ṣe kíníkan àwọn wáàsí dáadáa ànábì Muhammad ó lè tutù lẹ́sẹ̀ àwọn àgbè sínú kọ́ọ̀pù ẹnìkan wá gbé mu orí yìí ti dàrú àwọn tá ti kàwé náà ti wà ní ayé àwọn tá ti expose tá ti jáde bá ti ẹ̀ka wá ti jáde àwọn Nàìjíríà ti jáde àwọn kan Yorùbá ti jáde wọ́n ti wọ expose wọ́n ti nímọ̀ kò wá ní tẹ́ ìgbẹ́lẹ́wọ́ yẹn ẹlòmíì kà lójú wọn tó ṣe ń parí ẹ̀ tẹ́yẹ sọ orí yìí ti dàrú jáde òde mákàmá wà fáfá mi láti máa lọ sóde nígbà mí ni tí wọ́n ṣe súra yọkàn báyìí ẹ̀ẹ́dẹ̀ máa fà gbẹ́dẹ̀ máa fi tútù kútù ẹ̀ máa fi tútù kútù ẹ̀ máa fi bá yé ayé jẹ́ nítorí wà lónìí fáwọn ọmọ tó wá kọ́ ní kéwú ní ìsìtì wọn mọ̀ túmẹ̀ tí wọ́n ti ń kọ́ kéwú ẹ̀ máa kọ́ túmẹ̀ bí wọ́n fa alámùdù lẹ́kà lẹ́ni ni o ẹ jẹ́ kọ́ ọmọ yẹn mọ̀ túmọ̀ alámùdù iná àtẹ́nà lẹ́kà lẹ́ni ẹ jẹ́ kọ́ ọmọ yẹn mọ̀ túmọ̀ ní àtẹ́nà ẹ má fi gbogbo ẹ̀fà yé ayé jẹ́ torí owó orí burúkú tán fún ní Saudi owó òfò tí ò ní mọ́ lọ́wọ́ tí ò ní fẹ́ dọ́jú alẹ́ gbogbo nǹkan yẹn mú ìdí ìbéèrè kójọ níbo lọ́wọ́ lẹ́nì sáàdì lọ sọ́run ni mo wo fídíò kan lánàá stream kan lánàá lórí TikTok mo lélà tó wà tọrọ owó ń bẹ̀ tó lè bí ń pa wọn ní kí sakini ṣe ọlọ́kọ̀ ọkọ̀ ń kọ́mọ ní kéwú mi bá screenshot kí ni ẹ̀ kí n gbé sókè mo ti gbàgbé lánàá ni tó wá tọrọ owó ní stream yẹn lánàá gbogbo òtí ẹ̀dùn lẹ́gbàá àwọn ẹlẹ́hà ẹ máa wọ́n àwọn ọmọ olómọ ẹkì wọn mọ́nú ilé ẹbáyé wọn jẹ́ èmi ti fi mọ mẹ́fà tí mọ mẹ́jọ tí mọ mẹ́sàn ẹ bá sọ mẹ́lẹ̀ lọ́n wí ẹ fi báyé jẹ́ single mother ti pọ̀ tó bá kó single mother muslim jọ single mother christian jọ tí mùsùlùmí ní ọ̀pọ̀ jù ẹ lẹ́kọ̀ọ́ tí ń bóbìnrin lò ẹ wọ́n tó ń jẹ́ defend lánàá sọ́dà ọkùnrin máa lùyàwó ẹ̀ rí defend pé kò ní bẹ́ẹ̀ o ní tọ́lọ́sọ lélẹ́yìí àti pé òfin yíyà lè lò nígbà tí a ti pẹ́tọ̀ òfin ìdí ìkúrá yìí sọ o nígbà yẹn ló ti ń ṣẹlẹ̀ o ìsìn ìbáyìí ní ìsìn kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́ o ẹ jẹ́ ká fọpọlọ gbé pé níta ń ṣe ní ìsìn kò lè rí bẹ́ẹ̀ mọ́ kẹ́tì wá defend ẹ̀ bẹ́ẹ̀ yẹn àbàbà ojú ti là lóòótọ́ àlè lò mọ́ ẹ wá sọ ohun tó wà bẹ́ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ in Islam ni a máa ṣe lọ́lọ́ ni a máa ṣe afa Islamic discussion ẹ lọ kẹ́kọ̀ọ́ o ẹ bọ́ mọ jáde síta o ẹ ti wà lójú gan gidi lánàá táwọn mùsùlùmí bá ní tìjú èmi ní tìjú ẹ ti wà lẹ́jà bàbá lójú jẹ́ bó ṣe gbósò yẹn lánàá ẹ bá yẹ wa jẹ́ ẹ wá ń lọ ẹ wá ń bọ̀ mọ́ yàrá ẹ wá japa ẹ japa alẹ́ sáà lọ àti wèrè kẹ́lẹ́ tó ní kọ́ mọ̀ sọ̀rọ̀ tó ní ẹ jẹ́ kápá kan dé ẹ kí ló wọlé defend Islam ìkejì yìí lánàá kí ló defend Islam ẹ bá mi jáde ẹ jẹ́ kí fídíò ìkàbà báyìí lára tí a bá nílé pé wẹ́lọ close bá ní square lọ close ẹ bá bá yà àwọn ènìyàn jẹ́ ẹ bá bá yà àwọn ọmọdé àwọn kékeré tó sì ń bọ́ ní ẹ bá bá yà wọn jẹ́ ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ bá ṣe fóònù ẹ jẹ́ ká àwọn yẹn lọ wá ìmọ̀ bí tó ti ṣe fóònù ló ti ṣe plane ní Nàìjíríà kí Nàìjíríà lè bá dáa ayé wa lè bá dáa kéwù ni ẹ̀ka ìwé òtàmọ́ lórí burúkú ìwé òfòwò ní ọ̀tàmọ́ àwọn àfóòfò ayé wọn ti bàjẹ́ frustration wà náà mí sí dáa frustration wà náà ayé ẹ̀ lápá làbíbù lábàjì yẹn frustration wà náà ayé bó ṣe rí irun kò ní fa ìkankan kò ní fa yíṣà dáadáa wà gbóṣùkò lórí burúkú lérí ẹ̀sùn kọ́fò tí ò ní bá wáyé jọ́ mẹ́mu ọmọ alágbára mélòó lẹ́nu ọba kírun lẹ́nu sùkà lórí wọn mẹ́ta mélòó lẹ́nu lónìí nínú mẹ́ta lẹ́nu mẹ́ta mẹ́ta nínú sùkà nínú mẹ́ta lẹ́nu tán ṣe tàwáfù lọ́wọ́ káyé ìmájì mentality òponu àìkàwé illiterate kẹjọ kọmọ yóò kéwu kí ni ká fi kéwu yẹ ṣe yàtọ̀ méjì kúrò kéwu yẹ lọ́lọ́ fi gbà ṣé dọ́kítọ́rẹ́tì dìgírì wọ́n ní gbà ní. ẹ jẹ́ ká ronú náà àwọn ẹwà challenge nìyẹn ìkàkùn àlókà ẹwà níbẹ̀ láti wá parabolate ẹwà burúkú sàrádì bush oyin ti dàrú. ṣé ẹ lọ́pọ̀lọ́ tọ́lẹ̀ ìbàdí ìyàwó yẹn láti bá nínú lẹ́lànà máa fún ilẹ̀ bàbá fọ́ ilé tí àlùyìn olórí burúkú nìyí ẹ̀bà yé wá jẹ́ ni. inú àwọn sọ́lá méjèèjì lánàá yóò kẹ́lẹ́ ní kẹ́kẹ́ defend pé ìkíní yìí o bí modern time yẹn ni wọ́n ti ń lò ń gbà yẹn bọ̀ tí ìsìn kò lè rí bẹ́ẹ̀ mọ̀ orí bójú ti la nítorí kẹ́kẹ́ sọ́lá náà nìyẹn afúnni dìbẹ́tì ọ̀fìn jáde láti jọ ẹ̀lẹ́kọ́ ẹ̀kọ́ ẹ̀wà ń bẹ̀ wá ń bọ̀ mọ́ ẹ̀lẹ́wà jápa kò lè dá fún bẹ́ẹ̀ sí jápa yẹn ẹ̀ tó fò tọmọtọmọ ni ẹ̀yin olórí burúkú tẹ́ ti darí ayé wa tẹ́ ti darí ayé wa jẹ́ obìnrin bá ti fẹ́ yóò ti kàgbàkó obìnrin bá ti fẹ́ mùsùlùmí ó ti kàgbàkó ìwọ òbí tó ń wò mí ìwọ ọmọ ọjọ́ obìnrin tó má fọmọ rẹ fún mùsùlùmí ó jà bá yọmọ rẹ jẹ́ má fọmọ rẹ fún mùsùlùmí ó jà bá yọmọ rẹ jẹ́ mi tí ẹ̀ lérí tí wọ́n mi fi lè fẹ́ sílámù láyé iṣẹ́ mi tẹ̀ ti wà ní sílámù yín gan ni ẹ̀yin olórí burúkú ẹ̀yin òfẹ́ abatalẹ̀ adalẹ̀ ayé ẹni rú yìí kí ló ṣe yín ná wọ́n kà nǹkan fún yín tó yẹ kẹ́ jókòó kẹ́mọ́ sọ́ọ̀dì kẹ́mọ́ àkíní yóò dá lóòótọ́ ẹ̀ mọ́ dàkà kíní fáwọn ọmọ kíní yóò dá lóòótọ́ ẹ̀ tó bẹ̀rẹ̀ tó wọ́n dìfẹ́ jẹ́ ẹ̀rẹ̀ wá dìfẹ́ jẹ́ sí rárá àmì ní àwọn sáfù wà mẹ́rin lánàá àrí kókó dáfà yìí sọ mo jẹ́ kó pẹ́ ìjẹ́ kí n tó bẹ̀rẹ̀ tó máa kí n bá sílámù padà tí màá ṣe irú ṣe tẹ̀lé tábà balẹ̀ lọ́rọ̀ sọ lánàá this about just disappoint me that yesterday mo kàn sókún mọ́jú ni ilẹ̀ rí dífẹ́ǹdì kí ló wà lóyún mélòó ni kùránì tẹ̀lé dífẹ́ mélòó like this ìgbà tí mo ti mú tàbí ṣe àdísì jọ ìfù àdísì kìíní kan mo sọ pé sílámù ní problem ṣé ti wá ní problem báyìí ṣé ti ní problem báyìí ṣùgbọ́n ẹ̀dá wà tààlà ṣùgbọ́n ẹ̀dá wà tààlà ẹ̀ ti dá nínú ilé ẹ̀dá sọmọ ẹ̀dá síyàwó ẹ̀dá sẹ́bí ẹ̀dá sádùgbò ìwà yìí burú já ìwà bíbí èpè gbogbo ẹ̀ lọ́dọ̀ sínú ayé yín ọlọ́dọ̀gún fún yín èpè ìdààmú ọ̀nìmọ̀ mọ́sùmọ́ ni ìmọ̀ rẹ̀ tó mọ́sùmọ́ ni kálọ́ nímọ̀ tálọ́mọ̀ láti dòdò ìmọ̀ náà bá ti sẹ́wọ́n lè dìfẹ́ǹdì báyìí ìmọ̀ òun bá ti sẹ́lẹ̀ dìfẹ́ǹdì abẹ́ get out photography we hail you 10/0 10/0 Islam ti wó Islam ti sẹ̀sì RIP Islam 10/0 ẹwà kápọ̀ lọ tó ṣẹlẹ̀ lánàá àti mọ́mí yẹ lánàá so intelligent people wọ́n máa tán ṣe wọ́n máa tán kà wọ́n máa pẹ́ kí ní yóò dá láwùjọ wa ẹ jẹ́ ká change
ẹ jẹ́ ká modernize ara wa káwọn ọmọ bá ṣe ń ṣe kéwú bá ṣe ń ṣe gbogbo ẹ̀ bá ṣe ń ṣe Quran bá ṣe ń ṣe gbogbo ẹ̀ Quran tẹ̀ ń gbé kiri yìí ṣe bí sáà print ẹ̀ wá ṣe é dé dá print ní Nàìjíríà ni kí la lè dá sí ní Nàìjíríà kí ni àǹfààní Islam kí ni àǹfààní kéwú ìgẹ̀ni lórílẹ̀-èdè wa Nàìjíríà lé ní báyìí lẹ́yìn kẹ́kẹ́ fi gbalẹ̀ kẹ́ fi jagun kẹ́ fi da jihad ẹ̀dẹ̀ sọ fún wa pé òkú Islam kan márùn-ún ni which is mẹ́fà ni ẹ̀yìn tó ti lè jà jihad sójú ọ̀nà ànábì kò tí ì lè rọ́nu wọ ẹ̀rọ ni kí n pa ìlànà kan pa mí ìyẹn náà tún wà bẹ́ẹ̀ wọn tí ì lè bẹ́ẹ̀ yẹn o so mo tún pè ilé ẹ̀jẹ̀ tó jáde sílẹ̀ kan sí ẹ̀yà fún nílà kàyé tó jáde sí àtúbà yín ṣe debate àtúbà yín jẹ́ ẹ̀ tó fi di rẹmi 10/0 orí yín ti burú àfa Islamic di sísà bí the discourse àbí orúkọ yín ti ń jẹ́ ó yẹ kẹ́lẹ́ mọ́ sunkúnlé lánàá ni you cannot defend Islam ìlànà béèrè kí làwọn bàbá ṣe kí làwọn bàbá ṣe kí làwọn kí ló kọ́ ìpínlẹ̀ táwọn bàbá ṣe ọmọ ìbá ṣe ní bẹ̀rẹ̀ kí ó ṣe ní bẹ̀rẹ̀ a lè fi ìdílé kẹsí ọmọ ẹlòmíì bàbá wọn ni abọ́mọ jẹ́ kí wọ́n ní mọ ìyàwó bàbá mi ni kí àwọn ìyàwó ìyá mi ni mi ò lè torí pé ìyá nìkan wá dá kọ́ máa pẹ́ ìyá ní ìyàlẹ́ kí wọ́n máa kí máa yẹ ìyá tèmi to hell with you people.